gbọ́ káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹ kú dédé àsìkò bí òní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. ìròyìn káyé gbọ́ ni mo wá sétí gbọ́yìn láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn méjì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. Àwọn agbébọn gbẹ̀mí òṣìṣẹ́ òpómù mẹ́ta ní ìpínlẹ̀ Ẹdó. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ awòràwọ̀ kan ní ìpínlẹ̀ Gombe látàrí pé ó fún ìyàwó ẹnìkan lóyún. Ọkùnrin kan ti ṣe àpatẹnujẹ́wọ́ bí ó ṣe gbẹ̀mí ọ̀rẹ́bìnrin rẹ̀ lórí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà. Wọ́n ti rí òkú ọkùnrin ẹni 40 ọdún kan ní ilé ìtura kan ní ìpínlẹ̀ Bayelsa. Bí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn méjì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. Àwọn méjì kan tí wọn kò tí ì dámọ̀ ló farapa nígbà tí awakọ̀ tó ń sùn lọ́rọ́ lu ọkọ̀ àjàgbé ní ibùdókọ̀ Àró ní ìjọba ìbílẹ̀ Ewékorò ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ìròyìn tí ó jáde láti ọ̀dọ̀ ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tó pe ara rẹ̀ ní Azeez sọ pé awakọ̀ tó wa ọkọ̀ Sienna tó kó èrè oko ló sọ ìjánu rẹ̀ nù tí ó sì forí sọ ọkọ̀ àjàgbé méjì tó ń lọ tí ó sì fa ìpalára fún àwọn méjì. Nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ láti ẹnu agbẹnusọ fún àjọ Traffic Compliance and Enforcement Agency Babátúndé Akínbíyì sọ pé ìjàmbá náà ló wáyé ní ọ̀sán tí kò sì sí ẹ̀mí tó sọnù nínú rẹ̀. Ó fi kún pé awakọ̀ Sienna náà ló ti sùn nígbà tí ó ń wa ọkọ̀, èyí ló mú sọ ìjánu ọkọ̀ náà nù tí ó sì fi orí sọ ọkọ̀ àjàgbé méjì mìíràn. Àwọn agbébọn gbẹ̀mí òṣìṣẹ́ òpómù mẹ́ta ní ìpínlẹ̀ Ẹdó. Àwọn òṣìṣẹ́ mẹ́ta ti ilé-iṣẹ́ tí wọ́n ti ń ṣe epo pupa Òkómú Oil Palm Company PLC ni àwọn agbébọn ti gbẹ̀mí wọn ní ọjọ́ Ajé Monday níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ní orí oko wọn ní ìpínlẹ̀ Ẹdó. Alukoro fún ilé-iṣẹ́ náà Fidelis Olise tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ìṣekúpani yìí ni ó wá láti ọwọ́ àwọn tí àwọn kò mọ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ti fi tó àwọn ọlọ́pàá létí ní ọjọ́ yìí kan náà tí ìwádìí sì ti ń lọ lórí rẹ̀. Kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Fúnṣọ́ Adégbóyè ní àwọn ti dá àwọn ọlọ́pàá sí agbègbè náà láti lè dènà irú ìjàmbá bẹ́ẹ̀. Ó ní àwọn tó ṣe ìkọlù yìí ló wá láti àwọn ìpínlẹ̀ tó mú létí wọn tí ó sì ní àwọn yóò fi ojú àwọn amòòkùnṣìkà ẹ̀dá náà hàn dé. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ awòràwọ̀ kan ní ìpínlẹ̀ Gombe látàrí pé ó fún ìyàwó ẹnìkan lóyún. Ọkùnrin ẹni ọdún 25 Amadu Saminu tí ó wá láti
láti Bàjọ́gà níjọba ìbílẹ̀ Fúnkáyè ní ìpínlẹ̀ Gombe ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ti náwó gan. Sàmínú tí wọ́n tún mọ̀ sí Balamai Battalion tí ó ń ṣe iṣẹ́ awòràwọ̀ ní agbègbè ni ó ní àwọn oníbàárà tó pọ̀ káàkiri agbègbè ọ̀hún àti àwọn ìpínlẹ̀ mìíràn. Wọ́n ní Sàmínú ló máa ń ríran tí ó sì máa ń rán àlá bá àwọn oníbàárà rẹ̀. Nǹkan yí padà nígbà tí ọ̀kan nínú àwọn oníbàárà rẹ̀ ní kí ó rán àlá fún òun tí ó sì fi oògùn bá ní àjọṣepọ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Gombe ASP Buhari Abdullahi ní lóòótọ́ ni àwọn mú Sàmínú fún ẹ̀sùn pé ó fún ìyàwó ẹnìkan lóyún. Abdullahi ní obìnrin yìí ló jẹ́ ẹni 20 ọdún tí ọkọ rẹ̀ sì mú ẹ̀sùn wá sí àgọ́ àwọn tí ó sì ní àwọn ti gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́. Ọkùnrin kan ti ṣe àpatẹnujẹ́wọ́ bí ó ṣe gbẹ̀mí ọ̀rẹ́bìnrin rẹ̀ lórí ẹgbẹ̀rún lọ́nà 100 náírà. Àfúrásì kan ni wọ́n ti mú ní ìbáṣepọ̀ pẹ̀lú ikú arábìnrin kan Glory Àpapọ̀ ní ìjọba ìbílẹ̀ Delta ní ìpínlẹ̀ Delta tí ó sì ti ṣe àpatẹnujẹ́wọ́ bí ó ṣe gún un ní àìmọye ìgbà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Bright Edafe ṣe ní ọjọ́ Ajé Monday ló ti fi léde pé ọ̀rẹ́bìnrin afurasí yìí ni olóògbé náà jẹ́. Ìròyìn tí ó jáde ní aáwọ̀ wà láàrin Àkóbẹ̀tà àti olóògbé Àpapọ̀ lórí owó kan tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 100 náírà tí ó ní òun fún olóògbé náà láti tọ́jú rẹ̀ fún òun tí ó sì kọ̀ láti kó owó náà sílẹ̀ nígbà tí òun béèrè fún àfúrásì náà ní nígbà tí òun ti sìn ní owó náà láìmọye ìgbà ní òun wá dúnkokò mọ́ láti fi ọ̀rọ̀ ìfẹ́ ìkọ̀pọ̀ àwọn tó ọmọ rẹ̀ ọkùnrin létí tí olóògbé náà sì ní òun kò ní fún òun ní owó òun mọ́ tí òun bá ṣe èyí. Ó ní èyí ni ó bí òun nínú tí òun sì gún ní ọ̀bẹ lọ́rùn lọ́wọ́ àti níkùn. Àfúrásì náà ló ní òun kábàámọ̀ ìwà tí òun hù yìí tí ó sì di ẹ̀bi ìwà rẹ̀ ru èṣù. Wọ́n ti rí òkú ọkùnrin ẹni 40 ọdún kan ní ilé ìtura kan ní ìpínlẹ̀ Bayelsa. Òkú ọkùnrin kan tí wọn kò tí ì mọ̀ ni wọ́n rí ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ilé ìtura kan níbi tí ó ti gbé olówó nàbì ní ìpínlẹ̀ Bayelsa. Ìròyìn tó jáde ní olóògbé yìí ni wọ́n ní ó bí ọmọ 12 tí ó sì jẹ́ oníbàárà wọn ní ilé ìtura ọ̀hún ní èyí tí ó máa ń gbé olówó nàbì yìí wá nígbà gbogbo tí ó bá ti wá sí àgbègbè tó ń bí Amasoma ní Yenagoa tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àwọn aládùúgbò ṣe sọ, wọ́n ní olóògbé náà ló wá láti ìpínlẹ̀ Delta tí ó sì ní àrùn rọpárọsẹ̀ kí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé. Àwọn aládùúgbò náà ló ń gbìyànjú láti lè rí àwọn mọ̀lẹ́bí olóògbé náà láti lè wá gbé òkú rẹ̀. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyégbé fún títẹ̀ ní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Káyégbọ́ ni ìròyìn. Ìròyìn káyégbọ́, ìròyìn káyégbọ́, ìròyìn káyégbọ́, ìròyìn káyégbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn.